5 ọwọ́ yìí dà ẹ̀jẹ̀ kan lọ́wọ́ yìí. Ẹ̀yin òjòjú ìṣẹ́rí ọwọ́ yìí dà ẹ̀jẹ̀ lọ́wọ́ yìí. APC sáwọn òjòjú youth wà bí. Ẹgbẹ́ òjòjú wọn látàwọn. Àwọn òjòjú ìṣẹ́rí youth wà bí. Ẹgbẹ́ náà tọ́lá wà bí wọ́n tún ní nílò ọ̀fọ̀ mẹ́ta. Relax. Mo kí gbogbo wa pátápátá ẹ má bínú pa pẹ́ ká tó dé ire tó pọ̀ lọ́nà òun ló jẹ́ ká pẹ́. Ṣé gbogbo wa àti ní PVC wa tó ti lẹ́kì? Mo tún sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ kó ní èmi gangan lólóríire. Ní ọ̀sán pàtí èmi bíọ́tì lólóríire. Ṣé rí election tó máa dì ní Saturday tó ń bọ̀ yìí? Ẹgbẹ́ wo la máa tẹ̀ka wa fún? Ẹgbẹ́ wo la máa tẹ̀ka wa fún? Kí ni lógo ẹgbẹ́ wa? Kí ni lógo ẹgbẹ́ wa? Kò ní lọ́wọ́ bí ìgbẹ́ lọ́wọ́. Ẹ jọ sórí ire. Ẹ ti wọ ẹni tẹ́ máa dìbò fún. Àwọn kandidate wa tó ń lọ s'Abuja. Àwọn kandidate wa tó ń lọ s'Abuja. Tí bá ní FFA ní Abuja straight. FFA. Ẹtìmẹ́tì tó ń lọ sí assembly wa. Ta ló lọ sí assembly? Honorable Shina Muritala. Wọ́n máa wọlé, wọ́n ti wọlé àbọ̀ wọlé.